mà ṣe o bàbá ọba Ọ̀yọ́ tún jí kú lójijì. Àjálù ńlá ṣẹlẹ̀ lágboolé lọ́ba níjòyè nílẹ̀ Yorùbá látàrí bí bàbá ọba olóyè Lukman Suleiman Aronfale tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ọba Ọlọ́yọ̀túnjí ti Ọ̀yọ́túnjí African Village ní South Carolina ní Amẹ́ríkà ṣe jẹ́ Ọlọ́run nípè nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kẹrin ọdún yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ nílùú Abẹ́òkúta. Ṣáájú àkókò yìí ni ìròyìn ti gbalẹ̀ pé olóògbé náà ni wọ́n lù bí ẹni lu aṣọ òfì ní ààfin Aláàfin Ọ̀yọ́ tuntun ìyẹn ọba Hakeem Abímbọ́lá Ọwọ́adé tí wọ́n sì tún fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ láti tì mọ́lé gẹ́gẹ́ bí olóògbé náà ṣe ti fi ẹnu ara rẹ̀ wí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣáájú ikú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé bàbá náà ni wọ́n ní ó ti ń bá àwọn àìsùn àgbà kan fínra láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, síbẹ̀ àwọn èèyàn kò ṣàì lọ ikú olóògbé náà mọ́ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ láàfin Ọ̀yọ́ lásìkò tí bàbá náà lọ ṣe ìkíni ẹ̀ńlẹ́ńbẹ̀rún sí Aláàfin Ọ̀yọ́ tuntun tí ọ̀rọ̀ sì ti ibẹ̀ bẹ́yìn yọ. Ààfin Ọ̀yọ́ náà kò ṣàì sọ̀rọ̀ lórí àhesọ náà. Wọ́n ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ pé wọ́n lu bàbá ọba Ọlọ́yọ̀túnjí àti pé kábíyèsí kò mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà rárá. Gẹ́gẹ́ bí agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé ṣe fi léde pé kò sóhun tó jọ pé wọ́n lu Ọlọ́yọ̀túnjí àti pé ṣóṣe é gbọ́ létí pé èèyàn lu ẹni tí ó fi ìwé pè láti wá kí òun. Ó kádé ọ̀rọ̀ náà pé kí àwọn èèyàn kọtí ọ̀gbọ̀nyìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ náà. Ọ̀kan nínú àwọn àgbà ilẹ̀ yìí ti wá ké sí gbogbo ọmọ Yorùbá nílé lóko láti sí mẹ̀dọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n lè fi eégún òtòlótó kí ilẹ̀ Yorùbá lè tòrò kí àlàáfíà sì lè jọba. A gbàdúrà kí Èdùmàrè tẹ́ bàbá ọba Ọlọ́yọ̀túnjí sáfẹ́fẹ́ rere o. Àmín.